Aláròyé máa wí o. Èyí ni bí àwọn afẹ̀míṣòfò ṣe pa ọ̀pọ̀ àwọn ọmọ ogun Nàìjíríà. Kó jọ wípé apá àpapọ̀ ìjọba ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú tàwọn iléeṣẹ́ ológun Nàìjíríà fẹ́ ká àwọn agbésùmọ̀mí nílẹ̀ yìí báyìí bí àwọn ọmọ ogun orílẹ̀-èdè méjèèjì ṣe ń gé wọn lọ́wọ́ náà ni wọ́n tún ń bọ̀rùka. Ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 tá a wà yìí làwọn eruùkù tí wọ́n gbójú gbóyà ọ̀hún mọ̀ọ́mọ̀ lọ kọlù àwọn jagunjagun ilẹ̀ yìí tí wọ́n sì kógun jà wọ́n mọ́ ibùdó wọn kan tó wà lágbègbè Sabongari níjọba ìbílẹ̀ Damboa ní ìpínlẹ̀ Borno tí wọ́n sì pa àwọn sójà Nàìjíríà nípakúpa. Gẹ́gẹ́ bá Aláròyé ṣe gbọ́, àpapọ̀ àwọn ọmọ ogun àtàwọn ikọ̀ elétò ààbò ìbílẹ̀ ìpínlẹ̀ Borno ni wọ́n jọ wà ní ibùdó náà, ṣùgbọ́n lójijì láàrin òru lásìkò tí àwọn akọni èèyàn náà ti túra sílẹ̀ làwọn ajípolówó ikú yìí yọ sí wọn. Ọ̀pọ̀ nínú wọn kò múra ìjà sílẹ̀, oorun lòmíì pàápàá ń sùn lọ́wọ́, ariwo ìbọn ló jí wọn, ṣùgbọ́n bí wọ́n ṣe jí sáyé náà làwọn agbésùmọ̀mí fi ìbọn dá wọn padà sájùlé ọ̀run. Ọjọ́ náà kì í ṣe ọjọ́ kan tó dáa fáwọn sójà agbègbè ọ̀hún, ìyẹn nípínlẹ̀ Borno. Ọjọ́ tí ikú gbígbóná ká gbogbo wọn mọ́lé lọ́jọ́ náà. Ikú ọ̀hún lágbára tó bẹ́ẹ̀ tí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí kò tí ì lè sọ iye ọmọ ogun tí wọ́n pàdánù sínú ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú àwọn ọmọ ogun ìbílẹ̀ tó ràn wọ́n lọ́wọ́ títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí. Èyí kọ́ nígbà àkọ́kọ́ tí àwọn afẹ̀míṣòfò yóò lọ gbéjà ká àwọn jagunjagun Nàìjíríà mọ́lé. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pàápàá kò níye, ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta ṣáájú ìkọlù yìí léyìí tó wáyé lágbègbè kan níjọba ìbílẹ̀ tí wọ́n ń pè ní Damasak Moba ní ìpínlẹ̀ Borno yìí kan náà, níbi tí àwọn eruùkù yìí ti pa sójà 7 nípakúpa tí wọ́n sì kó àwọn nǹkan ìjagun wọn lọ. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 26 oṣù yìí níṣe ni wọ́n lọ dènà dé àwọn èèyàn náà lójú ọ̀nà. Olórí àwọn sójà yìí, ìyẹn ọ̀gágun tí wọ́n pè ní Lieutenant Colonel Mohammed, láàánú rẹ̀ ṣe àwọn èèyàn jù nítorí tí ó ṣẹ̀ṣẹ̀ gba àgbéga gẹ́gẹ́ bí ọ̀gá ológun ni. Ojú ogun àkọ́kọ́ tó sì lọ lẹ́yìn àgbéga náà làwọn èèyàn náà yìnbọn pa sí lójú ọ̀nà láì tilẹ̀ tí ì dé ojú ogun tó ń lọ rárá. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìkọlù tó wáyé lọ́jọ́ Thursday yìí, ẹnìkan tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ sójà ni wọ́n pa, a ò tí ì mọ iye wọn títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ìyẹn nìkan kọ́, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà àwọn ọmọ ogun wa lọ, bẹ́ẹ̀ ni wọ́n tún dáná sun àwọn ọkọ̀ tí àwọn sójà máa ń gbé lọ sójú ogun. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn sójà Nàìjíríà kò fìgbà kọ̀ọ̀kan fi àwọn apanijayé yìí lọ́rùn sílẹ̀, Aláròyé gbọ́ wípé láti ìgbà tí àwọn jagunjagun orílẹ̀-èdè yìí ti pa ọ̀gá àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pè ní Abubakar Shekau làwọn ọmọ ogun rẹ̀ ti gbiná jẹ tí wọ́n sì ń pa àwọn jagunjagun ilẹ̀ yìí tìkanra. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.